A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Andrew Wynne, ará ilẹ̀ Bìrìtìkó tí iléeṣẹ́ ọlọ́pàá kéde wíwá rẹ̀ lórí ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu ti sọ wípé òun kò sá. Bí a kò bá gbàgbé wípé lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá kéde wíwá Wynne àti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Lucky Ames ni wọ́n kó ogún mílíọ̀nù náírà lé wọn lórí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ACP Múyìwá Adéjọbí sọ nínú àtẹ̀jáde wípé ẹnikẹ́ni tí ó bá lè ṣe ọ̀nà àbáyọ àti rí àwọn afurasí wọ̀nyí yóò gba mílíọ̀nù 10 lórí ọ̀kọ̀ọ̀kan wọn. Ṣùgbọ́n lórí ètò amóhùnmáwòrán Channels tí Wynne ti farahàn ni ó ti sọ wípé òun ṣetán àti ní ọ̀rọ̀ àjọsọ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá. Ará ilẹ̀ Bìrìtìkó yìí sẹ́ wípé báwo ni òun yóò ṣe gbé ìgbésẹ̀ láti dorí ìṣèjọba Nàìjíríà kodò. Ó ní ó ti tó ọdún 25 tí òun ti ń ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè Nàìjíríà. Òun sì ti ṣetán àti ní ìpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ní ìlú London fún ìjíròrò lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Wynne ní láti ọdún 25 tí òun ti ń ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè Nàìjíríà àti ọdún 7 sẹ́yìn tí òun ti ní ilé ìtajà ìwé sí ilé tí àjọ òṣìṣẹ́ NLC ń lò fún ọ́fíìsì láàrin ìlú Àbújá. Gbogbo ìgbà náà àwọn agbófinró kò ṣe àkíyèsí rẹ̀. Ó ní inú òun dùn láti ní ìpàdé pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá fún ìjíròrò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Fàákájà tuntun mìíràn tún ti ń rúgbó bọ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ lórí ìyànsípò Habib Ayílára gẹ́gẹ́ bí Chief Imam ààfin Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́, Ọba Afọlábí Ghandi Ọláoyè. Ìròyìn jábọ̀ wípé ọjọ́ Ẹtì ni Ọba Ọláoyè yan Ayílára sípò. Òun ni ẹni àkọ́kọ́ láti gba irúfẹ́ ipò bẹ́ẹ̀. Ìwádìí sọ di mímọ̀ wípé kò sí ohun tí ó jọ Chief Imam láàfin Ṣọ̀ún nínú ìtàn títí di ìgbà tí Ọláoyè yan Habib Ayílára ní ọjọ́ Ẹtì. Ìyànsípò yìí kò sì sí lẹ́yìn fàákájà tí ó wà láàrin Chief Imam ìlú Ògbómọ̀ṣọ́ Sheikh Teliat Yunus Ayílára àti Ọba Ghandi. Ìròyìn jábọ̀ wípé láti ìgbà tí Ọba Ghandi ti dórí oyè ní àárín òun pẹ̀lú Chief Imam kò ti gún. Nínú oṣù kọkànlá ọdún 2022 ni wọ́n wé láwàní fún Yunus Ayílára gẹ́gẹ́ bí Chief Imam nígbà ìṣèjọba ọba àná Ọba Jimoh Oyewumi. Nínú oṣù kẹfà ni Ọláoyè fi ìwé ẹ̀sùn ránṣẹ́ sí Yunus Ayílára lórí bí ó ṣe lọ ilẹ̀ mímọ́ Saudi Arabia. Nínú èsì rẹ̀ ni Ayílára ti sọ fún Ọláoyè wípé kò ní agbára láti rò ó lẹ́jọ́. Lẹ́yìn èyí ni a gbọ́ wípé Ọláoyè ṣe ìdásílẹ̀ ọ́fíìsì Chief Imam sí inú ààfin tí ó fi yan Habib Ayílára gẹ́gẹ́ bí Chief Imam àkọ́kọ́ sí inú ààfin. Ìwádìí akọ̀ròyìn ṣe àfihàn wípé ìgbésẹ̀ yìí kò dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn Mùsùlùmí láàrin ìlú nínú. Lára àwọn tí wọ́n sọ èrò ọkàn wọn sí ìgbésẹ̀ yìí ni Ògbómọ̀ṣọ́ Muslim Community. Wọ́n ní àwọn kò gbọ́ nípa ìyànsípò kankan. Alága ẹgbẹ́ Mùsùlùmí Alhaji Akíntóyè Abdulsalam Ọlá ní Ṣọ̀ún kò bu ẹgbẹ́ àwọn gbọ́ lórí ìyànsípò ìmáàmù sí ààfin. Ó ní orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni àwọn ti bá ìròyìn ọ̀hún pàdé. Bí ó ti ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí ìgbìyànjú àti dá ìpínyà sílẹ̀ láàrin àwọn Mùsùlùmí láàrin ìlú. Ó ní ẹbí kan náà ni Chief Imam tẹ́lẹ̀ àti ẹni tí Ṣọ̀ún ṣẹ̀ṣẹ̀ yàn. Wọ́n jọ díje nígbà náà kí Chief Imam tó yege. Muslim Rights Concern Murik náà ṣe àpèjúwe ìyànsípò Habib Ayílára gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti tàbùkù sí ẹ̀sìn Islam. Nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ ni Murik ti ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí ìgbìyànjú àti sọ àwọn Mùsùlùmí di ẹrú bí wọ́n ṣe gba àwọn Mùsùlùmí ìlú ní ìmọ̀ràn kí wọ́n má kó sí abẹ́ ète ọba láti pín wọn níyà. Adarí Murik, akàwé gboyè Ishaq Akíntọ́lá fìdí ẹ̀ múlẹ̀ wípé ààyè Chief Imam kò ṣófo. Ọ̀kan ṣoṣo ni Chief Imam tí ó gbọ́dọ̀ wà tí Chief Imam Teliat Yunus Olúṣínà Ayílára sì ti gbà.
ó ní ayé ìjọba tiwantiwa la wà, ẹnikẹ́ni kò lè tì wọ́n gbọ̀ngbọ̀n yàtọ̀ sí ilé-ẹjọ́. Ṣòun ti ṣe tirẹ̀, mùsùlùmí lórílẹ̀‐èdè náà gbọ́dọ̀ ṣe tiwọn. Wọ́n ní oyè chief imam ṣì wà síbẹ̀. Oyè ìmáàmù ààfin ni ọba yọ̀ǹda fún Habib Ayilara. Èyí túmọ̀ sí wípé ó jẹ́ àkànṣe ìmáàmù fún ọba. Palace Imam ó yàtọ̀ gédégédé sí chief imam. Akíntọ́lá ní àwọn ṣe ìkìlọ̀ fún Habib Ayilara kí ó ṣọ́ra fún ète ọba, kí ó má fi ààyè gba pàìtọ́ ààfin láti ṣì í lọ́kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Owó jálá epo bẹtiró ni a gbọ́ wípé ó ṣeé ṣe kí ó lọ sókè sí ẹgbẹ̀rún 10 ní ilé epo nítorí àwọn iléeṣẹ́ aládàáni kọ̀ọ̀kan ti ń tà á láàárín ₦920 sí ₦950 per litre. Èyí ń wáyé bí àwọn olùfẹ̀hónúhàn ṣe kàn sí òpópónà ní ìlú Àbújá tí wọ́n ń béèrè fún ìyọnípò aláṣẹ iléeṣẹ́ NNPCL. Mele Kyari látàrí bí epo ṣe túbọ̀ ń di àwárí sí i lórílẹ̀‐èdè. Ìròyìn jábọ̀ wípé NNPC ti sọ fún àwọn alágbàtà epo bí owó ṣe ń ṣe ìdáwọ́kọ̀ fún wọn àti kó epo wọ orílẹ̀‐èdè. Èyí ti wá fa awuyewuye láàrin àwọn alágbàtà epo bí wọ́n ti fi èrò ọkàn wọn hàn lórí ìdádúró NNPC àti kó epo wọlé. Síwájú àkókò yìí ni agbẹnusọ iléeṣẹ́ NNPC Olúfẹ́mi Ṣónẹ́yẹ sọ wípé iléeṣẹ́ NNPC ń kojú ìṣòro owó àti kó epo wọlé nítorí gbèsè àjẹ́lẹ̀ wọn. Èyí ni àwọn alágbàtà epo ṣe ní ó ṣeé ṣe kí èyí mú àlékún bá owó jálá epo sí i. Akọ̀wé ẹgbẹ́ fún àwọn alágbàtà epo IPMAN lórílẹ̀‐èdè Ukadike Chinedu ni ó sọ eléyìí di mímọ̀. Ó ní títí di àkókò yìí àwọn kò rí epo tó tà gbà. Wọ́n nílò láti gbé ìgbésẹ̀ ní kíákíá láti gbógun ti ìṣòro epo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ Barau Jibrin àti alága ẹgbẹ́ àwọn sínétọ̀ ní ẹkùn àríwá Tokunbo Abiru ti fi ìbánikẹ́dùn wọn hàn sí ikú Hajiya Dada tí í ṣe ìyá olóògbé ààrẹ ìjẹta Umaru Musa Yar'Adua tí ó jáde láyé lẹ́ni ọdún 102 years. Hajiya Dada yìí kan náà ni ìyá olóògbé Shehu Musa Yar'Adua àti sínétọ̀ Abdulazeez Musa Yar'Adua tí ó jẹ́ alága ìgbìmọ̀ fún iléeṣẹ́ ológun. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Barau, Ismail Mudashiru ni ó ti gbàdúrà kí Allah dáríjì àṣìṣe rẹ̀ kí ó sì gbà á sí Jannatu Fìdáùsì. Ó wáá rọ sínétọ̀ Yar'Adua àti gbogbo àwọn tí Hajiya fi sílẹ̀ kí wọ́n dúpẹ́ fún ìgbésí ayé olódodo tí ìyá wọn gbé tí ó yọ̀ǹda fún Allah àti ìfitọ́mọnìyàn ṣe. Bákan náà ni ẹgbẹ́ àwọn sínétọ̀ náà bá sínétọ̀ Abdulazeez Musa Yar'Adua àti gbogbo ẹbí kẹ́dùn ìpapòdà ìyá wọn. Wọ́n ní ó jẹ́ àdánù ńlá kí ẹbí rí ìtùnú nínú ìgbésí ayé tí ìyá wọn gbé tí ó fi sílẹ̀ fún iṣẹ́ Allah. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Arábìnrin ọmọ ilẹ̀ Nàìjíríà tó fi ilẹ̀ Canada ṣebùgbé Amaka Sombaga tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú lánàá ni a gbọ́ wípé ó ṣeé ṣe kí ó fi ẹ̀wọ̀n ọdún 2 jura bí ó bá ti di ọmọ orílẹ̀-èdè Canada tí ó sì jẹ̀bi ẹ̀sùn tàbí kí wọ́n dá a padà sí ilẹ̀ abínibí rẹ̀ bí ó bá jẹ́ wípé àlejò lásán ni ní orílẹ̀-èdè Canada tí ó sì jẹ̀bi ẹ̀sùn ọ̀rọ̀ tí ó sọ tako ẹ̀yà Yorùbá àti Benin. Ìròyìn jábọ̀ wípé afurasí yìí ti gbáradì àti fi ojú ba ilé-ẹjọ́ lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá Toronto fi ọwọ́ ṣìkún òfin mú un ní ọjọ́ 1 oṣù kẹsàn-án ọdún 2024. Nínú ìwé òfin ilẹ̀ Canada ni wọ́n ti ṣàlàyé wípé ẹnikẹ́ni tí ó bá sọ ọ̀rọ̀ tí ó lè mú ìkórìíra wáyé láwùjọ yóò jẹ̀bi ẹ̀sùn pẹ̀lú ìjìyà ẹ̀wọ̀n ọdún 2. Bákan náà ni òfin yìí ṣe àlàyé wípé àlejò tí ó bá gba ìjìyà ẹ̀wọ̀n tí ó kọjá oṣù 6 ní ilẹ̀ Canada ni ó ṣeé ṣe kí wọ́n dá padà sí ìlú abínibí rẹ̀. Bẹ́ẹ̀ afurasí yìí ti fẹnu jáwàrà wípé ẹnikẹ́ni kò lè fi ọwọ́ ṣìkún òfin mú òun nítorí òun jẹ́ ará ilẹ̀ Canada. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.